Ọdọọdún ni sábọrúwé àṣẹ. Ọdọọdún lẹwà wà àṣẹ. Tọdún bá dùn ìrìngún máa wọ dúdú wáyé mi. Ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí tọmọtọmọ. Àṣẹ. Ọdún ọ̀yàbò àṣẹ. Lọ́sàn ìṣòwò àṣẹ. Lọ́sàn ìṣọmọ. Àìkú bí ṣe báàlì ọ̀rọ̀. Eléyìí ò ní sí àṣemọ fún yín àti aya fún yín. Àtọmọ àti gbogbo ìgbìyàn àti ìlú. Nígbà tí ìgbà alẹ́ ọmọ lékún ni àwọn olé òní pẹ̀lú kò sì ní fàyà. Gbogbo aboyún ilé ó bí wẹ́rẹ́. Gáábí. Ìwọ́n tó bá di sá. Kó o lójú ọ̀nà o. Obìnrin. Obìnrin o. Ẹ̀jẹ̀ rí bí ìṣẹ̀lẹ̀ mọ́ o. Ó di méjì. Olóyè káàbọ̀ mà. Ṣé ká mẹ́rin bá ń gbé bí ìṣẹ̀lẹ̀ mọ́ o? Bàbá wa ká kọjá. Ẹ ṣeun. Kábíyèsí.
àṣẹ ìgbà ni ó wà lẹ́sí àṣẹ àwòlé wà lẹ́sí àṣẹ ọgbà yín lóye ní ẹrù Jésù láti ọ̀pọ̀ ọdún láyé àṣẹ àbọ̀lọ́run sì kún lórí wa kábíyèsí mo kí yín o àwọn ò ní dalẹ̀ ẹnu bá dalẹ̀ nílẹ̀ ó dà kábíyèsí. ẹ má lọ ó kù bàbá wa bá pẹpẹ bàbá wa bá pẹpẹ bàbá wa bá pẹpẹ kọ́mọ́ rẹ̀ lọ́gbàá ń tẹ̀lé bàbá o. ẹ ṣe. Obìnrin o, obìnrin o. Ó méjì. Ada apa? Langsung. Kábíyèsí o, ẹ̀mí yóò gún o, ẹ ṣe pẹ́ o, àṣẹ, ẹ ṣe jìnà o, àṣẹ, lágbára lọ́wọ́ àwọn aláṣepọ̀, ẹ̀mí yóò gún o, àṣẹ, ẹ̀mí ọba ń sẹ́kù láàbẹ̀ yìí ti fi ọjà alákọ̀ọ́kọ́, àṣẹ, àtẹ̀yìn àtàwọn olórí, àṣẹ, tí gbogbo ọmọ ọba àárín sáré o, àṣẹ, yóò rí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o, àṣẹ, àwọn àgbàgbọ́, wọ́n ní kìkì òní rún gbogbo borí nǹkan, Ọlábísí, kòkòrò kí òun rí tó borí ìkànnì, òyìn ní ekúté kò ní òkú borí asín, ayé òní borí, ẹ ṣe pẹ́ ṣe jìnà, àṣẹ, yóò rí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ bẹ́ẹ̀, àṣẹ, wọ́n fi ń ta ayé lójú pé gbogbo ògbà ìní ìdàlẹ̀ ọ̀kẹ́rẹ́ ìdẹ̀ ní ìdàlẹ̀ sátú tí n bá dalẹ̀ yé bàbá bí mo ti dáyàtọ̀ láàrin wọn lásọ yìí kí n dára yàtọ̀ fún kí n dáyàtọ̀ fún gbogbo ọ̀sẹ̀ yìí tó rí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀. bọ́dọ̀dá ẹ̀fún bàbá lọ́wọ́. bàbá wa James Lasipa. Ẹ dábọ̀ ọmọ bàbá àti bàbá ọmọ wẹ́yọ̀ kan ọmọ wẹ́yọ̀ kan ó ti dàmbí ó ti dàmbí ó ti dàmbí. Bàtà pé ṣe ọmọ yìí dà ọmọ. Wọ́n fi ń ta yín lójú pé ń gbogbo ògbà ìní ìdàlẹ̀ ọ̀kẹ́rẹ́ ìdẹ̀ ní ìdàlẹ̀ sátú tí n bá dalẹ̀ yín bàbá bí mo ti dá yàtọ̀ láàrin wọn lásọ yìí kí n dára yàtọ̀ fowó kí n dá yàtọ̀ fún gbogbo ọ̀sẹ̀ yìí torí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀. Bàbá wa bàbá wa James Lasipa ẹ dákun ọmọ bàbá Lasipa kan ọmọ wọn yọ kan ọmọ wọn yọ kan ó ti dá ń bí ó ti dá ń bí ó ti dá ń bí. Bàtà pa ìṣàkí ọmọ yìí dà ọmọ. Ẹ fi bàá mi lẹ ẹ fi wá lè ó ti dá ní ìlú ó ti dá ní ìlú. Ó di mélòó? Ẹ̀mí eégún ó di méjì. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè gún àgbájé.
Ilé àlágbá fún ìgbà yín ṣe é pé mo lè padà mo lóyè o. Kẹ́ ẹ lórí fọ́kẹ́ lókù. Kábíyèsí bàbá, nǹkan ọdún kẹ́ni o. Àṣẹ o. Ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún o. Àṣẹ. Ìlú Sákì ò ní bàjẹ́ o. Àṣẹ. Nàìjíríà lápapọ̀ ò ní bàjẹ́. Àṣẹ o. Bẹ́ẹ̀ tí ló bẹ́ẹ̀ tí bá rìn àjò ní ẹ̀mí sí i o. Àṣẹ. Ọkọ̀ yóò ní forí sọ́tún kò ní wọnú ogbó o. Àṣẹ. Ọlọ́mọ ọba yìí àgbègbè ní o. Àṣẹ. Ìlékilé, ìlúkìlú. Nígbà ọlọ́run gbogbo tí jẹ́ ọ̀dàlẹ̀ ọlọ́mọdé ìlòdà láíláí káàkiri wá dà mí léwọ̀n. Èyí Ṣakí ń kọ́ bàá mi. Nídàlú Ṣakí láíláí. Ẹlẹ́ ìrìn ògùn fún wa. Àmì. Ẹ bá mi ṣe káàdéèsì. Yóò Ọyọ ọmọ ọ̀bọ̀ bàbá mi kọ́kàn. Kìlómítà 25 ó ti tó ìyá yìí. Àárín ìlú ọdún ní géètì lọ́wọ́. Mo kí àwọn ọlọ́balọ́ba bẹ́ẹ̀ kú kalẹ̀. Bàpọ̀ tilẹ̀ Ṣakí. Ọdún ẹ̀kejì báyìí o, ọdún ẹlẹ́ẹ̀kejì báyìí, nǹkan bá ń bí ọ̀dọ́. Báyìí ẹ̀kẹ̀wé ẹkú ìkàlù, báyìí mi bẹ̀ẹ̀sẹ̀ ẹkú ìkàlù. Dáúdù ọ̀kẹ̀rẹ̀ mú kí ọ. Kábíyèsí o, kẹ́pẹ́ fún wa o, ìlú Ṣakí òun ní ìbàjẹ́ o. Àṣẹ. Ajá ìsí àmọ́lẹ́rẹ̀ ọlọ́run ní dá alẹ́ yìí. Àṣẹ o. Ọlọ́run ní dá alẹ́ lẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ lẹ́yìn wa. Àṣẹ. Àjọ láti pẹ́pẹ́pẹ́pẹ́. Àwọn àbàbá ló sọ̀rọ̀. Ó ní ọdọọdún ní káná kúkú bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀tá yín pẹ̀lú ògùn ọlọ́run ẹlẹ́gbẹ́ yìí. Àṣẹ o. Wọ́n tó ní ipò kí àgbẹ̀mọ́ fi kọ́mọ́ gbèbí pẹ̀lú ògbọ́lá àwọn ọ̀tá yóò mọ̀ fún ọ̀gbìn. Àṣẹ. Pẹ̀lú ògbọ́lá ọlọ́wọ́ àjọ láti jẹ́. Àṣẹ. Ṣakí òní bàjẹ́ o. Àṣẹ. Gbogbo oore tẹ́ ń fà wá wá Ṣakí ọlọ́run ti bá wọn wọ́n fún. Àṣẹ. Lásìkò yẹn Ṣakí ọmọ àlè òfin. Àṣẹ. Ṣakí òní bàjẹ́ o. Àtẹ̀yìn àtàwọn aya yìí pẹ̀lú òkú ọlọ́run àjọ láti tẹ́nu. Láti gba òde lọ́dọ̀ yìí. Wọ́n á dúpẹ́ bọ́lọ́run pé kò sóògùn Ṣakí mọ́. Tẹ́ bá wo wájú, wà kọ́ ni. Tẹ́ bá wẹ̀yìn, mo tó tì. Gbogbo oúnjẹ bá wà wá bá fún àìsàlẹ̀ òkè. Pẹ̀lú ògbọ́n náà ti ń dalẹ̀ yìí. Ibi ìhò ní bàjẹ́ pẹ̀lú ọlọ́run. Tóbi mi, ọjọ́ àgbà. Kábíyèsí ẹlẹ́yin tó ìpìlẹ̀ pàpọ̀ owó tí ẹkú ìkọlẹ̀. Báwo ni kábíyèsí aláṣòro gàn, alébàtà tilẹ̀gbò ọlọ́pẹ̀lẹ̀. Báwo ni kábíyèsí ọlọ́jẹ́, kábíyèsí ayé nínú ìyìn. Kábíyèsí olú igbó tí gbogbo ẹ̀ gbójàyè. Mo kí gbà mí alámọ́dù. Kábíyèsí Bájídé ìlàjì ilé, Bájídé ìlàjì òkè. Ṣé ẹ̀kẹta rèé? Ọdún méjì sí ní. Ọdún méjì o. Ààrẹ aláwọ̀ ẹkùn ló fìkì. Ọmọ bàtà lọ bàtà rìṣà ọba takuntakun lédè ìrẹ̀jẹ̀.
Bàmí ọba Usman Abdulaziz alága rẹ̀ tàgbọ́ rẹ̀ ẹkú ìkàlẹ̀. Ọlọ́ọ̀kẹta ni. Káwé ìlú gbogbo ẹ̀ ní àlàáfíà ara àkọ́kẹ́ balẹ̀ fún yín. Ẹ sì pẹ́ ẹ sì jìnnà. Ẹ ní tẹ́ ẹ ní tí. Aṣọ ìgbésẹ̀ yìí ò ní tọmọ aráyé. Aṣọ bẹ́ẹ̀ bá ti ń tayọ̀ ọmọ ọdún. Aṣọ bá ti ń rúlé ọmọ ọyọ. Aṣọ ọ̀tẹ̀ tara wọn jáde. Aṣọ tó ṣe é dùn. Ìrẹ́ bàbá mi ọ̀tá lè ọkẹ́ rí. Tẹ bá wẹ̀yìn rí bá mọ́bìnrin ọmọ inú ọgbà mi ní. Aṣọ lálẹ́ yìí. Láyé epo pèbí eku. Ẹ̀yọ́ pèbí ẹ̀yẹ. Aṣọ ọmọ èèyàn fọ̀rọ̀ bí èèyàn. Aṣọ ọmọ èèyàn. Bẹ́ẹ̀ wọ́n ti ń fẹ́ ti dàpọ̀. Àwọn ìgbésẹ̀ ọlọ́ọ̀kọ́ gbogbo àwọn tó kù lálẹ́ ẹ̀kan náà ni ẹ̀kú ọwọ́ owó ìfúnra wa. Ọmọ ẹ̀ṣàdúrà ló kọ gbogbo àwọn báyẹ̀. Kábíyèsí ọmọ ẹ̀lẹ́sìn ìfàgí ẹ̀ní tẹ́ ẹ̀ní tí aṣọ ẹ̀ní tí tẹ́ aṣọ ẹ̀ní tí mú aṣọ ẹ̀ní sílẹ̀ aṣọ ó lé àwọn tó kẹrẹ aṣọ àwọn kẹrẹ ayé àgbàgbọ̀dọ̀ ọdún aṣọ ọ̀tẹ̀ ń fẹ́ kókò lójú akíyọ́kẹ́ ọlọ́wọ́ aṣọ ẹ̀ka ọba ń gbókì aṣọ náà nífẹ̀ẹ́ yín ọlọ́run wọn nífẹ̀ẹ́ àwa náà aṣọ ọba ń dáwọ́ lórí ọmọ ìṣẹ́ lọ́wọ́ àwọn tó bá ń bínú yín tó máa ń fẹ́ ìbínú wọn tó ń fẹ́ àwọn nìkan wọn jẹ́ gan wọn tó bá ti ń bínú ní kó wọn dàbẹ̀ yìí sí àwọn nìkan wọn gbé. Ẹjọ́ yìí security àwọn àtijọ́ nípa yìí, kábíyèsí ní ká sọ fún yín. Ẹ̀yin náà fún bàbá lẹ́ẹ̀kan. Àwọn ìyá wa kúnlẹ̀ fún ìyẹn náà. Ẹsẹ̀ gbìnì. Kábíyèsí ayé ẹ̀mí gbínú rẹ̀ ẹ̀mí pẹ̀sẹ̀ ọ̀tà mọ́lẹ̀. Ìgbésẹ̀ yìí ní dáráyé ná. Àṣẹ olórí ó kí ilé o. Ẹ̀ẹ́dì náà rí lò. Àṣẹ. Àti òní gbóná mọ́ yín. Àṣẹ. Lágbára ọlọ́run agbára àwọn aláṣẹkù. Àṣẹ. Lára àwọn táyáyé. Àṣẹ. Àti gbóná mọ́ yín. Àṣẹ. Ilé ọmọ tuntun fún yín ni. Àṣẹ. Bàbá kábíyèsí aláyélúwà ọba Alhaji Abdulrasheed Ọlágbèrò Oyinlóye ọlọ́jẹ̀ ti ọ̀jẹ̀ owódé ẹ bá mi ṣe kábíyèsí kábíyèsí aláyélúwà ọba Alhaji Usman Oyètúndé Abdulaziz di alága èrè ọ̀fàgbọ́ rẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí. Bàbá kábíyèsí aláyélúwà ọba Joseph Tẹ́lẹ̀pọ̀lá Oyèdìran di onídìkọ́ ọ̀fìdìkọ́ ọ̀gọ́ ẹ̀rọ ìṣe kábíyèsí. Bàbá kábíyèsí ọba Alhaji Lawal Oyèdèpọ̀ Oyèlẹ́yẹ di gbajúgbajà ọ̀fìdàjìlẹ̀ ẹ̀rọ ìṣe kábíyèsí. Bàbá kábíyèsí ọba Bashir Ìyọlá Oyèsíjì alága ẹ̀rọ tilẹ̀ Òfìkì ẹ̀rọ ìṣe kábíyèsí. Bàbá kábíyèsí ọba Ìgè Àkànjí Ahmed onígbàdí ti agbórege ẹ̀bá mi ṣe kábíyèsí. Bàbá kábíyèsí aláyélúwà ọba Joel Ọlátọ́hósì Ọlásòrò Ọ̀gàkẹ́rin alẹ́pàtàkì ilẹ̀ Ìgbòho ẹ̀bá mi ṣe kábíyèsí. Bàbá kábíyèsí tímútímú to His Royal Majesty. Tani mò ń borí aláyélúwà ọba Adéoyè Gbénga Àdìgún JP ààrẹ aláwọ̀kù tí gbogbo lè fìsì ọba mi ṣe kábíyèsí. Bàbá kábíyèsí aláyélúwà ọba Ọláoyè Johnson Akínlóye Ọláewé alámọ̀dù ti àgbọ̀ àmọ́dù ọba mi ṣe kábíyèsí. Kábíyèsí aláyélúwà ọba Ọlátúnjí Ọládìméjì
di olú igbó tilẹ̀ gbọ́dọ̀ ọba mi ṣe kábíyèsí o. Kábíyèsí aláwọ̀ ọba Yèkìrìlá Adémọ́lá Adéoyè di olú igbó òfin pàpọ̀ ọba mi ṣe kábíyèsí. Ọba kábíyèsí ọba Wàsíù oyè ńlọ́yẹ Sàká olóko lónìí gidi olóró tilẹ̀ lérò ọba mi ṣe kábíyèsí. Ọba Nàìjíríà Afọlábí Olúkìbìtì Túkọ̀ Gbígbẹ́gù Ọ̀fàyétòrò. Ọba mi ṣe kábíyèsí fún ọ̀rá. Kábíyèsí aláyélúwà ọba Jeremaya Oyèbọ̀dé Oyèbọ̀dé Alágbèsù Abíọ́látì Dájíjọ Ìlàjì Òkè. Ọba mi ṣe kábíyèsí fún ọ. Ẹ jẹ́ ká kíra wa pé a kú ọdún o. A kú ọdún o. Àṣèyí sàmọ́dún o. Àṣèyí sàmọ́dún. Ó yẹ wá báyìí àbí ò yẹ wá? Ó yẹ wá. Náà wá máa yẹ wá lọ́tọ̀. Àṣẹ. Kí pé tẹ̀síwájú nípa ọ̀rọ̀ mi. Màá fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́kọ́lọ́ba tó wá bá wa ṣe ọdún bẹ̀rẹ̀ látòrí Alépatà ti ìlú Ìgbòho tó fi kárí gbogbo ọba tó wá. Ẹ ṣeun o. Àwọn tá a sọdún iná làásàmọ́dún o. Àṣẹ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wa o. Ọmọ ò ní kú fún wa o. Àṣẹ. A máa ṣàṣeyọrí o. Gbogbo kálukú wa máa dàgbàsókè sí ni o. Àṣẹ. Yé wa padà sọ́dọ̀ àwọn òbí wa ní Ṣakíńbí. Ọmọwọ́ máa dàgbà. Àṣẹ. A máa rí tòwó ṣe ní Ṣakí. Àṣẹ. A máa rí tọ́lá ṣe. Àṣẹ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Bági Olóògùn. Ọ̀ ń bọ̀. Wọ́n yìnbọn lásán ń bọ̀. Àwọn bàbá rí gbọ̀ bẹ́ẹ̀. Àjọba wa ara wa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Àṣẹ. Èèyàn bí èṣù, èṣù bí èèyàn, kò ní dàwárú lágbára. Àṣẹ. Lágbára Ọlọ́run, a máa dàgbà sí ni. Àṣẹ. Ọmọ wa máa ròkè. Àṣẹ. Ilé wa máa lékún. Àṣẹ. Ilé wa ò ní fàya. Àṣẹ. Ó máa rí nìyẹn lágbára náà. Àṣẹ. Àwọn ìtẹ́ ká máa gbé káàkiri lágbára lọ. Ṣáájú wa gbèrò sí. Àṣẹ. Ẹ̀fọ́ mi lọ́la ẹ̀mí lágbára. Ọlọ́pàá wà pẹ̀lú gbogbo. Àṣẹ. Ṣé ń gọ́gọ́? Agbára Ọlọ́run ní kálukú ó ti wà lọ́dún yìí. Ọmọ yóò gbà á ti bàjẹ́. Ìyàwó oyè lórí ìdáwó ni. Adébálà wò, àwọn fẹ́ níyàwó oyè báyìí. Torí sẹ́ríkò. Àwọn kan bí ìbági bí bá kọjá àwọn ọ̀láyà. Àwọn ọ̀láyà ta ló fi nìkan. Ó ń fúrú mi ìyá mi. Èmi máa ń kọ́ ìjọ. Mo ní ìkìmẹ́rin ló yẹ kàlíìjì àyìnlá ọkọ̀ lábí. Ìkìmẹ́rin ló yẹ kàlíìjì àyìnlá. Ó ti fẹ́ fásílátù ní rọ̀. Wàlẹ́ àtù náà lé èyí tó ń bọ̀ yí o àdídàkọ̀ yẹ torí àwọn ọ̀yá ìwà. Báyìí àdúpẹ́ àsọpẹ́.